bandit in Lagos. Àwọn bandit. Ó parí finally àpadà shop breakfast ní Lagos State. Boko Haram wọ Lagos State. A ti dáre o. A ti padà fa wèrè lọ́yàn o. Tẹ́ ẹ bá mọ̀ kẹ́ lọ mọ̀. Boko Haram ṣí wọ Lagos State. Ní àná tí mò ń ṣe show lọ́wọ́, àná 28th of May 2026, ìyá kan sáré sọ pé Yorùbáwùyí gbàgbàgbà wá ní Lagos State ni wọ́n send ẹ̀ sí mi. Àwọn wèrè yìí ṣì nǹkan wọlé o, wọ́n wọlé gbogbo tórótóró, wọ́n ré kò kí ṣe pé on the street o, kò kí ṣe pé inú fáàmù náà lọ káwọn èèyàn mọ́ o, Boko Haram lọ káwọn èèyàn mọ́ nílé ní Lagos State. Babájídé Sanwó-Olú what's up, kí ló ń ṣẹlẹ̀? Nǹkan ti ṣe wá lẹ̀ Yorùbá. Ìyá rẹ̀ sáré send ẹ̀ sí mo ń ṣe show lọ́wọ́ mo lẹ́yìn mo ẹ̀yìn tèmi Yorùbáwùyí mo ní màá gbé wá fún yín. Kòsílànà àti fẹ́ẹ̀ parí show sómi lè ṣú ẹ̀ mú lẹ́yìn kí n gbé wá fún yín. Ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ kú dédé àsìkò yìí according to the time show yìí bá bá yín. Èdè ní 21st of May 2026 Boko Haram wọ Lagos State. Wọ́n lọ káwọn èèyàn mọ́nú ilé despite fẹ́ǹsì tó ga barbed wire tó ń ṣe everything. Àwọn eléyìí ṣì nǹkan wọlé o, wọ́n yín anything, wọ́n gba anything lọ. A ti dáràn o. Wọ́n wá ń wọlé káàyàn mọ́ àwọn sáìdì ilẹ̀ Haúsá yẹn, wọ́n ń dùnyàn lọ́rùn. Àwọn sáìdì ilẹ̀ Haúsá yẹn wọ́n ń jiyàn gbé, wọ́n ń ṣèyàn léṣe. Sáìdì ilẹ̀ Haúsá yẹn la pè, wọ́n ti wọlé wá bá wa. Ẹ fẹ́ gbọ́, wọ́n jí NEPA méjì gbé. Àwọn kíní kan ti ń pariwo pé sí pé kí very dark man wá gbà wọn o, kí very dark man wá gbà wá ní Lagos nílẹ̀ Yorùbá. Àǹkan ti ṣe wá o. Àwọn èèyàn ń pariwo pé kí very dark man máa bọ̀ kó wá rescue àwọn. Very dark man. Adarun. Àwọn ọmọ Ìgbò wọ́n fi wá ṣe orí burúkú yẹ̀yẹ́. Ọmọ ẹni òṣèlú bẹ̀rẹ̀ kí káfílẹ̀ kẹ̀ síbi ọmọ ẹlòmíì. Finally báyìí kúkú náà ti mọ everybody nídìí. Làpálàpá ti jẹ̀dí wa báyìí. Bàbá Tinubu tí tó dán ní kẹlọ sẹ́lẹ̀ kejì. Yóò sí mímọ́ nǹkan tó máa ṣẹlẹ̀ before 2027. Àwọn pípọ̀ yìí ti dé náà. Wọ́n ti kànlẹ̀ sí Lagos State. Lagos State. Òtútù mú mi o. Ẹjọ́ irú iṣẹ́ ìwò náà kó wá tán fi escape. Kò kí ń ṣe ilé kan, kò kí ń ṣe ilé méjì, kò kí ń ṣe ilé mẹ́ta. Wọ́n wọlé sílé ní Lagos State. Wọ́n ti ṣe wá o. Yorùbáwùyí kan ti ṣe wá. Ilé sílé wọ́n dẹ̀ lọ. Bùrà fẹ́ gbà báyìí. Ẹ wo ẹ jẹ́ ká wo show yìí. Tẹ́ bá yà tí wá ń wo show yìí, ẹ máa bá wa like kó lè bá a rìn. Ẹ bá wa share fún àwọn èèyàn. A dẹ̀ pariwo. Yorùbáwùyí mo dẹ̀ pariwo. Sunday Igboho dẹ̀ pariwo fún yín o. Ṣùgbọ́n ní pẹ́ ẹ̀gbọ́n nǹkan tá à ń sọ nìyẹn. Ẹni tó wẹjú lẹ́rù ń bà á. Ẹni tó wẹjú lẹ́rù ń bà á. Ó ti happen nísìn. Ẹ la fẹ́ dàlú à ń fẹ́ kó Yorùbá nation. Wọ́n ní kókó lè kó èkó kí n kó ṣá. Last èkó ti padà kó ẹ̀ṣà tomatoes. Ta ló fẹ́ gbà wá báyìí? Ní agbágbágbá ilẹ̀ Yorùbá ṣẹ́rí nǹkan tẹ dálẹ̀. Ṣẹ́rí nǹkan tẹ dálẹ̀. Ṣẹ́rí nǹkan tẹ dá sílẹ̀. Ẹ wá gbọ́ o. Ìyà tó ń jẹ tálíkà lọ́wọ́. Ó wà ní jíìmù ní o. Ọlọ́run ó ń gbé wéètì lọ́wọ́. Tó bá gbé wéètì tán, ó máa mẹ́yìn olówó náà sọ́wọ́ o. Wọ́n máa ti rún tálíkà tán, wọ́n máa rún ẹ̀yìn olówó náà. Tálíkà lè sá lọ Kútọ̀nù, ó lè sá lọ sí Lomé. Tálíkà lè sá lọ sí Libya kó máa lọ ṣe ọmọ ọ̀dọ̀. Tálíkà lè sá lọ sí Amẹ́ríkà kó máa lọ fọ̀gbẹ́ fọ̀tọ̀. Wọ́n lè sá lọ sí UK kó máa lọ fọ̀dí. Tó bá fẹ́ worst to worst dá lọ sí Kútọ̀nù bẹ̀ yẹn. Àwọn ọ̀dọ́ bá wọn pọ́n bọ́ ẹ̀dọ̀ kúnnú àbí bá ń kú. Ṣé ẹ̀yin tẹ́tí wà nípò ọlá ṣe gbàdúrà kẹ̀kẹ́ máa wá sí kẹ́ máa wá join ìwà kẹ́ máa bá wa ṣe security. Ojú ọ̀la máa fi máa wò ìtẹ́bájọ́ shift ìtẹ́bájọ́ mú shift. Ẹ̀rí nǹkan tẹ́ dá kalẹ̀ tó tẹ́ fẹ́ jẹ ẹ̀bà tẹ́ fẹ́ jẹ́jẹ́. Aláwọ̀ àtàwọn pípù yà kì í ṣe kankan náà kó ní ká kú dúró láyé ẹ̀ fẹ́ gbọ́ nánà gbọ́ anything. Ẹ jẹ́ ká wo Lagos State o. Ká wo bó ṣe ní Lagos State. Ẹ pípù yìí ẹ ṣe ká fún wa gan o.
wọ́n á dó wa mọ́lé wọ́n mú Yorùbá wọ́n dó Yorùbá mọ́lé kò sí wàhálà ẹ jẹ́ ká gbọ́. ẹ̀yin ọmọ Nàìjíríà Boko Haram ti wọ Èkó o. Ó ti wọ Èkó náà. à ń pariwo Ìbàdàn à ń pariwo Ògùn state à ń pariwo Òṣogbo ó ti wọ Èkó o. Banana Island ọ̀dọ̀ àwọn ọmọ mi ni mo wà yìí o. Òbí fẹ́ǹsì ṣe gà. Wọ́n ní bọ́ọ̀bọ̀yà lórí fẹ́ǹsì wọn ẹ̀wò ẹ̀wò tọ́gbà wọlé o. ẹ̀wò gbọ́lẹ̀ ẹ̀kú o. ẹ̀yin ọmọ Nàìjíríà jẹ́ ká fura o. ẹ̀wò ìbọn lọ́gbẹ́ tilẹ̀ kú o. ẹ̀wò ẹ̀wò ìbá gbọ́lẹ̀ ẹ̀kú jẹ́. wọ́n gbé mọ́tò lọ láàárọ̀ yìí o ẹgbàá mi o. wọ́n ti gbé mọ́tò lọ o. gbogbo dààmú mi náà dà lọ o. gbogbo fóònù wọn náà gbà o. lé kọ́rọ́ òbílẹ̀ tó lè jẹ́ ẹgbàá wa ọmọ Nàìjíríà o. Ìkòròdú Ìbélára. Ìkòròdú Ìbélára ní bàbá yìí o. ẹ ṣàánú ọmọ Nàìjíríà o. ẹ ṣàánú mi o. gbogbo fóònù wọn ti kó lọ gbogbo mọ́tò lọ o. bẹ́ẹ̀ 350 náà gbé lọ ẹ ṣàánú mi o. ọdún kàárọ̀ Ìbélára la wà o Ìkòròdú. ẹ̀wò ìbọn lọ́dọ̀ wa o. Fúlàní ni wọ́n o. kì í ṣe Yorùbá wọn ni Haúsá ló ń sọ lẹ́nu o. wọ́n tó mẹ́jọ wọ́n fọ géètì wọ́n gbé wọn sínú ilé gbogbo yàrá àwọn ọmọ pátá tí wọ́n tó gbogbo kan wọn lọ ẹ ṣàánú mi o. ẹ ṣàánú mi o. Boko Haram ti wọlé o. ẹ já fura o. ẹ já dira ogun o. Boko Haram ni wọ́n o. wọ́n kì í ṣe Yorùbá o. ẹ ṣàánú mi o. ẹ ṣàánú mi gbọmọ Nàìjíríà. ẹ wò ẹ wọ́n ṣe dá ògbólẹ̀kùn. ẹ wò lẹ̀kùn. bá a post ẹ̀ kókó viral o. Boko Haram ti wọ Banana Island o. nígbè Ìlara o. Ìgbèlára lọ́wọ́ o. ẹ ṣàánú mi o. gbàdé ẹmọ gbogbo èèyàn ẹ dìde o. Boko Haram ti wọ̀lú o. wọ́n ti wọ̀lú o. wọ́n ti dé gbogbo ibẹ̀ wò. wọ́n lè bá post ẹ̀ kó go viral o. dúpẹ́ o gbẹ̀yìn tẹ́ ẹ bá mi dárò tàwọn ọmọ mi o ẹ ṣé mo dúpẹ́ o bí mo ṣe rí aago mẹ́rin náà wọlé o aago mẹ́rin náà wọlé wọn bábọ̀ àyà wà ń bẹ wọn lè gba bábọ̀ àyà wọlé ẹnu géètì kan náà fìbọn fọ́ tán dẹ̀ wọlé wọ́n dẹ̀ gba gbogbo nǹkan jẹ́ ilé tán rọ́ọ̀bù ó tó lé méje ilé àwọn ọmọ mi náà rọ́ọ̀bù last ilé wọn náà rọ́ọ̀bù last if wọ́n fẹ́ gbé mọ́tò kan kò sépo nú ẹ̀ wọ́n mú kíyẹn wọ́n mú lọ mọ́là ni wọ́n bojú wọlé tẹ́pẹ́ ẹ̀ lè rí ojú wọn ṣé Boko Haram ò ti wọlé báyìí Boko Haram ti wọ̀lú o ẹ jẹ́ á fura o Boko Haram ti wọlé o Boko Haram ti wọlé o tẹ́wáyé gbogbo báàgì náà fi di gbogbo àwọn láptọ̀pù fóònù gbogbo ẹ̀ kódà gan in fact ó ní agbára lé nìyí wọ́n rọ́ọ̀bù ilé bí mẹ́jọ náà rọ́ọ̀bù ṣé bá ṣá àṣèfò Nàìjíríà àṣèfò ẹ jẹ́ ká fura ẹ jẹ́ ká gbàdúrà gidi gan o a ní ìdàdúrà Nàìjíríà yẹ àṣèfò. wọ́n lè bá wa post ẹ̀ káyé gbọ́ kọ́run mọ́ o wọ́n lè bá wa post pé Boko Haram ti wọ Lagos State o wọ́n operate ilé méjì àbí ilé mẹ́jọ nìyá yẹn pé wọ́n dẹ̀ operate freely wọ́n dẹ̀ lọ nǹkan ti ṣe wa wọ́n ti dó wa wọlé a dẹ̀ pariwo náà jẹ́ ká gbá àwọn tó pariwo fẹ́ẹ́ dàkúmà wá gbá wọn kalẹ̀ o ilẹ̀ Yorùbá nǹkan ṣe wá o wọ́n mú wa Ọlọ́run. Now very dark man. I need the help o. Nǹkan kan ṣẹlẹ̀ lógùn state sí báyìí. Wọ́n kidnapper ti wọ́n wá kidnap àwọn NEPA méjì. Now I need the ẹnu igbó tó wà mọ́ bẹ̀ láti júwe bẹ̀. Wọ́n lè ti capture wọn láti mọ́ bẹ̀. Ògúnmákì gangan náà ti wá kidnap èèyàn. Wọ́n dẹ̀ ti gbé wọn wọnú igbó reserve. Gọ́ọ̀mẹ̀ntì Inspector Bọ́lá Ahmed Tinubu mo fẹ́ kẹ́ táàgì fọ́tò yẹn pẹ̀lú ẹ̀kẹ́ sẹ́ndì ẹ̀sẹ̀ anybody kọ́ ṣíà ẹ̀ fẹ́rí dàgbà á nídìí ẹ ní Ògúnmákì lógùn state ọ̀wọ́n tó gbé wọnú gbó rìsáàfù àmọ́ ibi tó gbé wọn lọ a lè ṣó ògbó yẹn sí yín báyìí bọ́ ọ̀wọ́n kan wá ń sọ pé àfi kí gọ́ọ̀mẹ̀ntì sọ̀rọ̀ pé kọ̀wọ̀n ẹ̀ńtà abẹ̀ yẹn ìyà ń jẹ wá lógùn state àwọn òde gbọ́ kọ̀ọ̀kan àgbọ̀ pa tí gọ́ọ̀mẹ̀ntì bá sọ fún wa pé ká ẹ̀ńtà àbí tó wọ̀ yẹn a lè ẹ̀ńtà Very dark man táàgì fọ́tò yìí sí Bọ́lá Ahmed Tinubu kọ́ fún wa ní ọ́dà Very dark man a nídìí ẹlógún state ibi tó pípù yẹn wà àmọ́bẹ̀ láti lè jẹ́ pé kó lè gbèjà wa jà àwọn tó kó yẹn ọ̀n ní kọ́bọ̀ ọ̀n ní owó ọ̀n ní kankan àdèmọ́gbó tó ti gbé wọn Very dark man àwọn ìwọ náà gangan náà pè ní ajá fún ẹ̀tọ́ ọmọ ènìyàn wá jà fún wa o tó bá ti ń dógùn state sọ pé òun lọ sí tó bá ti dábẹ́pà náà lọ sí Ògúnmákì inú igbó tó kó wọn wọ̀ àwa mọ́bẹ̀ o àwa làgbà àdúgbò ọmọ àdúgbò dẹ̀ ló mọ́ pa ibi tó wọ̀ lọ ó lè ló mọ́ pàṣẹ ó lè tọ̀ àwa máa júwe ọ̀nà fún yín ó sì wà ń bẹ̀ báyìí bá a ṣe sọ Very dark man táàgì ọ̀rọ̀ pẹ̀lú Tinubu kọ́ wa kọ́. ibi kan tá à ń sọ fún yín nípa state police nìyẹn wípé olè ló mẹ́sì olè tọ̀ àwọn ọmọ onílù náà mọ̀ lù olóyè Sunday Igboho tẹ́lẹ̀ gbé security fún àwọn ọmọ àdúgbò náà ló máa lò tó ń dọ́kun máa safeguard àdúgbò ẹ̀ fàgbòfégún ẹ̀ fòpin ẹ̀ sílẹ̀ Tinubu are you not ashamed? Very dark man ni wọ́n ń pè wá
bá Tinubu láàrin èmi àti ẹ kájọ sọ̀rọ̀ ṣé dandan ní ká lọ sẹ́lẹ̀ 2027 tó tó ẹ̀yin bàbá wa ṣáà lè dá dúró ni ó mà ṣe oh my god ó mà ṣe o abẹ́ẹ̀ kò ṣe lára wa báwo lẹ ṣe ń fi pé wọ́n ti gbé NEPA lọ wọ́n wọ ìgbọ́n gbá àwọn ará àdúgbò wọ́n wo kó wọ́n káwọn àwọn àgbẹ̀ wọ́n wo kó wọ́n káwọn ọdẹ wọ́n tún wọlé sílé ní Lagos State náà àwọn ọmọ Yorùbá kò fẹ́ rí dàkúmà ọmọ Nàìjíríà lòun náà o kò síbi téèyàn ti lè ríran lọ́wọ́ o bẹ̀tì mo fẹ́ béèrè lọ́wọ́ yín so I have 2 other videos mo fẹ́ play kí n tó play 2 other videos yẹn gẹ́gẹ́ bí ọmọ Yorùbá báwo lẹ ṣe ń fi rà. ẹ̀ka sára o gọ́vùnà ibiribiri congratulations wọ́n lè ti ṣe kínní yẹn fún Òjìdì nice one ìgbà kan èèyàn kan ò láyé pàṣán tó nà ìyàwó ni ó ń bọ̀ wá nà ìyálé náà àbí pàṣán tó nà ìyálé ìmà wá nà ìyàwó ẹ rántí pé wọ́n ta àmìrìn Òjìdì ṣe o ẹ má gbàgbé o ìyẹn tí ẹ̀kọ́ ni ó mú mi wá síbí ní ìjọ tó ń ṣe primary àwọn House of Rep that was Saturday àbí ṣé Saturday náà ṣe àbí Sunday nínú ṣàrà níbẹ̀ yẹn ó ní ẹ̀kọ́ àríṣàìtì kan tó wà níbẹ̀ àwọn bandits wá sí ṣàrà ẹ̀tẹ́ tí kẹgbọ́ o bandits wá sí ṣàrà wọ́n kidnap ọmọ ènìyàn 4 white Nigerians àbí Nigerians 4 náà kidnap wọ́n dẹ̀ kidnap ṣìnkó kan ó jẹ́ 5 wọ́n pa security Kwari wọ́n dẹ̀ gbé ọlọ́pàá sá lọ so àwọn tó ń kidnap lọ ṣá 5 ni wọ́n. What am I trying to pass now? Bandits ti wọ inú ṣàrà fully wọ́n ti wà ní Rẹ́mọ nísìn gbogbo èèyàn bá ládé kábíyèsí àkárìpọ̀ of Rẹ́mọland ẹjọ́ o bandits ti wọlé o torí majority àwọn politicians yìí ọ̀rọ̀ election náà gbé sórí wọn ò wo security life and property tó jẹ́ priority o wọn ò wo ẹjọ́ ò bandits ti wà ní Rẹ́mọ o kábíyèsí àkárìpọ̀ kó má rí i pé kó má ti gbé ọmọ aráàlú kó má rí i pé àwọn aráàlú náà máa gbé ọmọ ọba o tó má ti gbé ọmọ aráàlú kó má rí i pé aráàlú náà máa gbé ọmọ kánsẹ́lọ̀ o ọmọ ṣíàmà ọmọ senatorial ṣíàmà ọmọ ọ̀nàsán nìkan ni mò ń sọ o ọmọ àmúra ṣíàmà o àbúrò kìnní kan mi ò dẹ̀ ní kẹ́yìn bandits lọ gbé wọn mo kàn ń já irin o ẹjọ́ o bandits ti wà ní ìlú àbí ṣé ìrọ́rùn nǹkan tí mo pa ẹ pé police commissioner Ogun State kẹbìrì lọ́wọ́ ẹ pé ṣé bandits wá sí ṣàrà bí wọ́n wá sí ṣàrà ọlọ́pàá mélòó náà gbé lọ security mélòó náà pa àwọn tó ń ṣiṣẹ́ ní Kwari mélòó náà pa ẹjọ́ o please do the needful I know you all are distracted with primaries, political campaign, this, that. But please, security is the koko. Bandits ti wọlé o. Ẹjọ́ ẹ lọ dira ikú ń pa lọ́sàn ikú ń pa lọ. Mọ́mí gọ́vùnà wà ń ṣàrọ̀ ẹ̀yìn bandits o. Àwòyá. Wọ́n ti ṣẹ́ǹkì wa. Wọ́n ti mú nǹkan mọ́ wa lára. Wọ́n ti ṣe wá gan. Boko Haram nínú Lagos State. Ó dá fẹ́ ságbà báyìí. Ta ló máa gbà wá gangan? Ẹ̀yin bàbá yìí ṣẹ́rí nǹkan tẹ́ fà fún wa. Ṣẹ́rí wàhálà tẹ́ dá sílẹ̀ fún wa. Torí ẹ̀ lè dá wàhálà yìí lẹ̀ o. Ọlọ́mọ pé ẹ̀ lè dá wàhálà yìí lẹ̀ fún wa o. Torí pé àwọn máàjì wa kò láwọn òbèrè yìí. Ẹ̀dẹ̀ ń tẹ̀lé wọn kò ṣúgò. Nítorí tẹ́ fẹ́ jẹ. Tó àpapọ̀ Yorùbá tó ń sìkìlẹ̀ máa ṣe. Irú iṣẹ́ wo náà gbé wọlé tí àwọn boys òfin lè fèsì wọn tó fi lọ. No, ẹ bèrè lọ́wọ́ ara yín náà. They came fully prepared. Àwọn boys tó máa lè fèsì wọn báwo ni wọ́n ṣe fẹ́ fèsì wọn. Ṣáwọn tó ń tí ì jẹun wọ́n á ń dó wa mọ́lé. Ìgbà tí tẹ dá kalẹ̀ ìyá tó ń jẹ tálíkà lọ́wọ́ ó wà ní jíìmù ní o. Wàláì ó ń gbé wéètì lọ́wọ́
tó bá gbé wéètì tán tó jẹrin wọ́n máa padà mẹ́yìn olówó náà tó bá rọ́ọ̀bù tálíkà tán wọ́n padà bọ́ abẹ́yìn olówó náà nobody tó máa escape ẹ̀ tó máa rọ́ọ̀bù tálíkà lè decide kó fẹ́ máa lọ ṣọmọ ọ̀dọ̀ ní Libya kó wá sábẹ́ kó máa fà á bọ́ àbí kó lọ sí London kó máa lọ gbéyà ṣé ìtẹ́ ti tọ́ owó tẹ́ ti gbénu owó tó máa wọlé tó máa wá ṣẹ́ǹkì yín mọ́lé kí lẹ máa sọ ó kára mi Lagos. a nílò ìrànlọ́wọ́ gọ́fúnà báyìí torí àwọn èèyàn wa àwọn ọmọ wa tí wọ́n kó ìjọba àbílẹ̀ Oríire a ní ìrànlọ́wọ́ báyìí lọ́wọ́ báyìí. ó tọ́ ọmọ mélòó tí wọ́n kó lọ ń lu yìí. ọmọ tí wọ́n kó lọ fọ 32 ní nílẹ̀ nìkan 32 ní nílẹ̀ yẹn dákun ẹ ràn wá lọ́wọ́ àti tíṣà àti mísírẹ́s ẹ dákun ẹ ràn wá lọ́wọ́ ìrànlọ́wọ́ la nídìí lọ́dọ̀ gọ́fúnà wọn ò tí àti rẹ̀ nìkan kan ẹ dákun ẹ bá wa sọ fún gọ́fúnà kí wọ́n dákun à ń lọ Tinubu àwátá èmi yìí mọ ẹ̀sẹ̀ Tinubu délé láfẹ̀jùmọ́ ẹ̀ àwa tá a lọ níjẹta wọn tún pa ẹnìkan lánàá wọn pààyàn méjì nínú àwa tá a tún lọ èyí ń kọ́ mọ́ ẹ dákun ẹ bá wa sọ fún gọ́fúnà kí wọ́n ràn wá lọ́wọ́ kí wọ́n dá wọn lóhùn kí wọ́n kó àwọn ọmọ wa jáde ẹ dákun tá a nídìí nù ọ gọ́fúnà ẹ dákun ẹ ràn wá lọ́wọ́ ẹ dákun ìrànlọ́wọ́ yín la nídìí ẹ dákun nǹkan yóò ní dànù nǹkan yóò ní ṣòfò ẹ dákun ẹ ràn wá lọ́wọ́. gómìnà wo lẹ fún. gómìnà Ṣèyí Mákindé lọ́yọ̀ state nípínlẹ̀ Ọ̀yọ́. ó ti lé 72 hours fún ọmọ ẹ dákun ẹ ràn wá lọ́wọ́ gómìnà ẹ dákun ìrànlọ́wọ́ la nídìí ìrànlọ́wọ́ àwọn obìnrin wa ti fẹ́ kú jẹ́ kó mọ̀ wọ́n kó ọmọ mẹ́ta wọ́n kó ọmọ márùn nínú ilé ẹlòmíì ẹ dákun gọ́fúnà ẹ ràn wá lọ́wọ́ ẹ dákun ìrànlọ́wọ́ yín la nídìí ẹ ràn wá lọ́wọ́ ẹ dákun níta nídìí nu ẹ dákun ẹ bá wa bẹ̀ gọ́fúnà ẹ dákun. bàbá láwọn tí wọ́n kó ṣé wọ́n ti béèrè nǹkan kan lọ́wọ́ wọn. àwọn ò tí ì mọ nǹkan kan àgbọ̀ kankan máa ń gbọ́ pé wọ́n ń tẹ́sí pé àwọn kan fẹ́ pè wọ́n ẹ sùúrù à ń gbọ́ pé àwọn kan fẹ́ pè wọ́n wọ́n wá ní tí wọ́n mọ̀ pé àwọn gọ́fúnà làwọn nídìí ọ̀rọ̀ rẹ̀. gọ́fúnà làwọn nídìí ọ̀rọ̀ rẹ̀. gọ́fúnà wọ́n ní ẹ̀yin làwọn nídìí ọ̀rọ̀ yín o ẹ bá wọn yẹn sọ̀rọ̀. Ọlọ́run tó ṣẹ̀dá wa lọ sí ibẹ̀ wá ni ká ní ìdìrà lọ́wọ́ ni Ọlọ́run kó gbéra lọ́wọ́ dìde fún wa ni kò sẹ́ni apá kàkà mọ̀ àmà ti ta ẹ̀wọ̀n bí mo ti rí tẹ́símọ́nì mi ọmọ yín wà mẹ́rin. ọmọ mi wà pẹ̀lú tẹ́símọ́nì mi ẹ̀yọ̀ ká ní kékeré báyìí ní kéèjì ni àwọn ọmọ kéèjì ni kò tí gbọ́dún mẹ́rin kò tí jọ́dún mẹ́rin lọ nígbà tá a ti wẹ̀ ọmọ tí ó ayé kan tuntun. ẹyọkan ni wọ́n sì mú lọ wọ́n rí mi báyìí yó. wá sí yẹ̀yẹ́ dáadáa ẹ bá mi share fídíò kó kàn anybody ẹ bá mi share fídíò yìí kó kàn everybody. Yorùbá Wùyí lórúkọ mi mò ń wo yẹ̀yẹ́ tí àwọn Ìgbò máa fi wá ṣe para yẹ̀yẹ́ orí ibú yẹ̀yẹ́ wọ́n gbé NEPA ó dàbí pé lórí ibi tá a dé yìí everybody ló máa shop breakfast o wọ́n gbé NEPA ta ló kù tí wọ́n ní gbé ẹni pé ló mọ̀ ń bèrè tó kù tí wọ́n ní gbé ni ṣèbí NEPA lẹ rí ní Èkìtì báyìí bí ṣe bá yín sọ̀rọ̀ ní àná Aláròyé ṣàlàyé fún mi. wọ́n jí igbákejì alága kánsù gbé níjọba bá ti àwọn iléèwé pa ariwo kí la wakọ̀ yìí kẹ̀ kí la kàn ló pẹnu àtọmọdé àti àgbà níjọba ìbílẹ̀ Ìleje Méje lásìkò yìí kí la kàn látàrí bí àwọn jàǹdùkú agbébọn kan ṣe lọ rẹ́bù igbákejì alága kánsù náà abilékọ Grace Ògúnlẹ́yẹ lọ́nà lọ́sàn-án ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ wọ́n gbé NEPA wọ́n gbé alága kánsù tí wọ́n sì palẹ̀ mọ́ màmá náà kúrò nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ rẹ̀ ni wọ́n bá jí gbé wọgbó lọ. ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ yìí ti mú kí ìjọba ìpínlẹ̀ Èkìtì pàṣẹ lẹ́yẹ òsọkà pé ní kíákíá kí gbogbo iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti àwọn iléèwé gíga níjọba ìbílẹ̀ náà ṣì wà ní títìpa báyìí ná títí tí ẹ̀kọ́ yóò fi ṣojú mímu lórí ètò ààbò tó fẹ́ di ahẹrẹpẹ lágbègbè ọ̀hún. ohun táláròyé gbọ́ ni pé nǹkan bíi aago 2 ọ̀sán kù ìṣẹ́jú fẹ́rẹ́fẹ́ ni abilékọ Grace kàgbákò àwọn ajínigbé tí wọ́n da aṣọ dúdú bojú ọ̀hún nígbà tó ń ti òde kan bọ̀ láti máa lọ sílé rẹ̀ ní ìlú Ìlúdùn Èkìtì. wọ́n ní obìnrin náà ti dé ìtòsí ilé rẹ̀ tán ní ọ̀nà tó lọ láti Ìdó sí Ìgbèrè Èkìtì kí wọ́n tó rẹ́bù ọkọ rẹ̀ lọ́nà tìbọntìbọn ni wọ́n fi jí obìnrin náà gbé wọgbó lọ.
ó jọ pé igbákejì alága kánsù yìí gan ni àfojúsùn wọn nítorí wọn kò fọwọ́ kan ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Toyota Corolla rẹ̀ bẹ́ẹ̀ ni báàgì rẹ̀ tí àwọn ìṣúra rẹ̀ wà nínú rẹ̀ kò kúrò nínú ọkọ̀ òun nìkan ni wọ́n jí gbé pẹ̀lú fóònù alágbèéká rẹ̀ àtẹ̀jáde kan láti ọ́fíìsì dàrẹ́kítọ̀ ìròyìn àti ìlanilọ́yẹ̀ níjọba ìbílẹ̀ Ìlẹ́jẹ Méje èyí tí ọ̀gbẹ́ni Sunday Falade buwọ́lù kété lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà ó fìdí rẹ̀ múlẹ̀ pé lóòótọ́ ni wọ́n ti jí alákòóso kánsù náà gbé ó ní gẹ́gẹ́ bá a ṣe gbọ́ ẹ̀gbẹ́ títì níbi tí wọ́n wa ọkọ̀ ayọ́kẹ́lẹ́ rẹ̀ gúnlẹ̀ sí láti rí i kò sẹ́ni tó mọ ọ̀gángan inú igbó tí wọ́n jí obìnrin náà gbé lọ gbogbo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ ni wọ́n sì ti pa pátápátá màmá ti kọ́kọ́ wá sí ọ́fíìsì rẹ̀ ní kánsù yìí láàárọ̀ òní kó tó di pé wọ́n lọ sí